Solek sọ̀rọ̀ sókè ó lóun lòún lórin 1 2 3 4 aláyọ̀mí ni ta ló lórin inú àwọn méjèèjì Solek àbáyéfẹ́lẹ́ ta ló jíra wọn lórin kọ ẹ gbọ́ àṣírí nínú fọ́nrán yìí o báwo ló ṣe jẹ́ o ẹ̀yin èèyàn wa bọ́rọ̀ Portable náà ṣe bẹ̀rẹ̀ rèé o pẹ̀lú ọba orin Saheed Òṣùpá tí Portable fi padà dẹni ìtìmọ́lé ńlọrin ẹ̀yin èèyàn wa tó fi di pé wọ́n bẹ̀rẹ̀ sí bẹ Òṣùpá o ibo leléyìí fẹ́ já sí ọ̀rọ̀ ń bẹ lẹ́nu Solek nínú fọ́nrán yìí ó sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Don Jazzy àmọ́ báwo lórin Solek ṣe bọ́ sọ́dọ̀ Ayefele àbí orin Ayefele ló bọ́ sọ́dọ̀ Solek ta ló lórin gangan ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Solek. lẹ́yìn yẹn gan. ìyẹn ni mo ṣe your number. kí ló wà ní your number. 1 2 3 4 5 6 7 8 aláyọ̀mí ni so aláyọ̀mí nìyẹn ó níbi kan tí mo ti máa ń play London gbà yẹn I'm talking about bóyá 2001 so life náà ni mo ṣe so ìjọ kan mo kọ bẹ̀rẹ̀ sí ní kọrin and then that idea just came to my head. And that was what built that 1 2 3 4 5 6 7 8 alayomini. So I'm not saying that if you can't hear it anywhere else, but I can categorically sit here and say is that God Ọlọ́run gbé wá fún mi ni. The 1 2 3 4 5 6 7 8 ẹ̀yin lẹ kọ bẹ́ẹ̀ ṣe kọ náà ni. Agbára ní ògo ní Ọlọ́run tí Ọlọ́run ọba tí mi gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ kò tí wọ́n gbé wá fún mi ni bí mo yẹ wà yìí tí máa ń sùn wọ́n máa ń gbórin wá fún mi gan. Kò ṣe pé mo ń gbéraga o but music kò dẹ̀ ṣe pé bóyá mo mọ̀ jù but that's why that ògo náà when you go around a lot of people don't know is my composition wọn ò mọ̀ but you know so that 1 2 3 4 5 6 7 8. But I gbọ́ sí Dr. Yinka Ayefele lò ṣé kò bí yín nu. The song is actually a story. Ó mú mi ṣe rántí ọjọ́ kan sẹ́ ó mú mi ṣe rántí ọjọ́ kan sẹ́ èmi pẹ̀lú olólùfẹ́ èmi o àṣeré lọ sí supermarket o mo wá sọ fún pé kó máa nìṣó níwájú o kémi sáré lọ páàkì mọ́tò o gbàrà tí mo máa padà dọ́dọ̀ ẹ̀ bọ̀bọ̀ kan ló ń ṣàlú ẹ̀ o mo wá sọ fún bọ̀bọ̀ yẹn pé bèbí tó ń bá sọ̀rọ̀ yẹn òun gangan lolólùfẹ́ mi òun gangan dẹ̀ láláyọ̀ mi 1 2 3 4 5 6 7 8 aláyọ̀ mi ni ọlọ́rọ̀ mi ni so orin ìgbà tí mo compose ẹ̀ wọ́n gbé wá in a story form ni so bó ṣe jẹ́ gẹ́lẹ́ ni. ẹ record ẹ ni because èmi ní recording bóyá live wà ní ibi àbí. mo nábọ̀ mẹ́. èwo ló kọ́kọ́ jáde nínú méjèèjì. nínú ìwà àtẹ̀wò. ti yín àti ti Ayefele. wall tó wà láàrin diaspora musicians àti àwa táwa ń lé wall yẹn ti break now. ó ti break but you see there's grassroots there's street. Ìgboro street gangan and if you are not on ground on the street you know ọ̀rọ̀ yẹn dàbí pé kó jẹ́ pé láàárọ̀ ẹni ìsìnkú yẹ pé àyín lẹ jí mi lórí bẹ́ẹ̀ pé Solek máa bọ̀ ní studio but tí bá wà London ẹ̀ lè jí mi pé Solek máa bọ̀ ní studio ṣé you get me or Solek afẹ́kọ̀ wá feature nkìní kan so ìgbà míì being on ground is an added advantage big advantage ní pé yẹn wà on ground. na mo ní understanding pé Don Jazzy bá yín ṣiṣẹ́ rí. Àjọwàpọ̀ tẹ́lẹ̀ náà ni àjọwàpọ̀ ni. ṣé inú Solek náà ni. yeah àjọwàpọ̀ back in the days in London yes àjọwàpọ̀ ni. ẹjọ àánú group kan náà. àjọwà Solek crew. Don Jazzy. Yes. In fact there's some stuff gan tó yẹ pé Don Jazzy gan ló produce back in the days because I make beats he makes beats but Don Jazzy Ọlọ́run fi rán so when it comes to beats the guy is a genius I won't lie to you. so nǹkan tá à ń gbọ́n sìn ó ti wà tipẹ́. Some of it ti wà tipẹ́. àmọ́ mi pé Don Jazzy. Don Jazzy that naturally talented. Ọlọ́run ló fún. ṣe máa relate. Yeah often I máa relate yeah. So what about a Don Jazzy again lórí iṣẹ́ Solek ṣó lè ṣe. so ṣé mi náà lè béèrè àwọn questions kan. kó wọnú recording àbí. now. ó yá náà. so kí ni ìtumọ̀ àgbàlẹ̀tù. àgbà ní ètò ọmọdé làwọn ẹ ṣáà mọ̀. okay that's number one question so kí ló sún yín débi kíní. tó sún mi débi ètò yìí. bẹ́ẹ̀ tó òun lẹ ti gbọ́ yìí ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gungun tí Solek sọ àwọn kan ní bí Mr. Solek ṣe ń sọ̀rọ̀ yìí gan pé ó fẹ́ jọ bí ẹni pé kò fi bẹ́ẹ̀ dá wọn lójú dáadáa pé àwọn náà lórin àmọ́ báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan ta ló lórin inú àwọn méjèèjì ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ ohun tí Solek sọ bóyá Ayefele náà á jáde láti wá sọ ohun tí wọ́n mọ̀
lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. Ọjà fún gbólóhùn ọjà WhatsApp number page.